Dokita fi tipátipá bá àbúrò ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀, ó sì tún fi nǹkan ọmọkùnrin rẹ̀ sí ọmọdébìnrin ọ̀hún lẹ́nu. Ilé ayé dòbérépo. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti nawọ́ gan dókítà kan tí wọ́n sì ti ojú rẹ̀ balẹ̀ ẹjọ́. Ní wàràǹṣeṣà ní ilé ẹjọ́ ọ̀hún ló sọ wípé kí dókítà ọ̀hún kó lọ lo ìyókù ọjọ́ ayé rẹ̀ ní ọgbà àtúnbí. Ilé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ nípa ìbálòpọ̀ tó jókòó sí ìlú Ìkẹjà, ó ti rán dókítà iléeṣẹ́ Optimal Cancer Care Foundation sí Olúfẹ́mi Ọlálẹ́yẹ lọ sí ẹ̀wọ̀n gbére fún ẹ̀sùn wípé ó fi tipátipá bá àbúrò ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀ tó sì tún fi tipátipá fi nǹkan ọmọkùnrin rẹ̀ sí lẹ́nu. Adájọ́ Rahim Oṣòdì ló gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn tó jẹ́ kó di mímọ̀ pé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án bí ó ṣe tipátipá bá ọmọdébìnrin ọmọ ọdún 15 ní àjọṣepọ̀ tó sì já àbálẹ̀ rẹ̀. Adájọ́ ní dókítà náà kùnà láti fi ẹ̀rí hàn wípé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án àti wípé kò ní ẹ̀rí kan tí ó fẹsẹ̀ múlẹ̀. Ọlálẹ́yẹ ní ìjọba ìpínlẹ̀ Èkó fẹ̀sùn kàn ẹ̀sùn oníga méjì ni wọ́n fi kàn án wípé ó fi tipátipá bá àbúrò ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀. Ṣáájú ni Ọlálẹ́yẹ ní òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun lọ́jọ́ 25 oṣù kọkànlá ọdún 2022. Agbẹjọ́rò fún ìjọba Babájídé Martins ó ní láàrin oṣù kejì ọdún 2020 sí oṣù kọkànlá ọdún 2021 ni dókítà náà fi ẹsẹ̀ kọ́ òfin lójú. Ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ojúlé 17 ní agbègbè Láyí Ògúnbámbí Mainland ní ìpínlẹ̀ Èkó. Wọ́n fi ẹ̀sùn kan Ọlálẹ́yẹ wípé ó fi tipátipá bá ọmọ ọdún 15 lò pọ̀, ẹni tí í ṣe àbúrò ìyàwó rẹ̀ tó sì já ìbálẹ̀ ọmọdébìnrin náà ní ìlànà tó lòdì sí òfin. Bákan náà ni wọ́n fẹ̀sùn kan Ọlálẹ́yẹ wípé ó fi tipátipá fi nǹkan ọmọkùnrin rẹ̀ sí ọmọdé náà ní ẹnu wípé kó máa mú bí àmúfídà. Dókítà Fẹ́mi Ọlálẹ́yẹ sọ ṣáájú pé òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun rárá àti wípé irọ́ ni gbogbo ohun tí wọ́n ń sọ nípa òun yìí. Ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ kékeré ni òun pe ọ̀rọ̀ náà àti wípé bóyá òun lè yanjú ẹ̀ ní ìtùbínùbí nínú ilé àwọn pẹ̀lú ìyàwó àti àwọn mọ̀lẹ́bí, ṣùgbọ́n ọ̀rọ̀ náà padà bẹ́yìn yọ tó sì padà bọ́ síta lórí ayélujára tí àwọn ènìyàn fẹjú mọ́. Ìyàwó dókítà Rẹ̀mí Ọlálẹ́yẹ sọ fún ilé ẹjọ́ ní ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2022 pé ọkọ òun ní àrùn burúkú kan tó jẹ́ pé jojoojúmọ́ ní gbogbo ìgbà ni ó máa ń wù ú láti ní ìbálòpọ̀. Lọ́jọ́ ajé ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 2022 ni dókítà Ọlálẹ́yẹ kọ̀ láti farahàn ní iwájú ilé ẹjọ́. Adájọ́ Rahim Oṣòdì tí ilé ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti agbẹjọ́rò àgbà méjì Babátúndé Ọ̀gánlá San àti Olúṣẹ́gun Fábùnmi ni wọ́n ṣojú rẹ̀, ṣùgbọ́n àti Gbẹ́ndú àti Ahéré ilé ẹjọ́ ti pàṣẹ báyìí wípé kó lọ lo ìyókù ayé rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n.